Àwọn asòfin lórílẹ̀‐èdè yìí àwọn asòfin kékeré ní ìlú Àbújá Federal House of Representatives wọ́n mà ti gbógun dìde sí gbajúgbajà bíṣọ̀bù nì tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Living Faith Tabernacle ti ọ̀pọ̀ ayé tí gbogbo èèyàn tó ń mọ̀ sí Winners bíṣọ̀bù David Oyedepo lórí ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ tó gbé lórí ẹ̀ tí wọ́n yọ̀ǹda fún pé ó lè ní pápákọ̀ òfurufú ààrẹ ní olú ilé ìjọsìn tó wà lójú ọ̀nà márosẹ̀ Ṣàngó sí Ìdí-Ìrókò ní ìjọba ìbílẹ̀ Àdó-Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn tí àwọn aṣòfin kékeré sì ní ọ̀rọ̀ náà kò bá òfin mu àti wípé ó léwu fún ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn lẹ́yìn tí bíṣọ̀bù David Oyedepo tó ṣayẹyẹ 70 ọdún 70 years ní ìjọba àpapọ̀ nípasẹ̀ mínísítà ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí amòfin Festus Keyamo ni wọ́n fi òǹtẹ̀ lù pé bíṣọ̀bù Oyedepo wọ́n lè ṣe pápákọ̀ òfurufú sínú ìjọ ẹ̀ tó sì jẹ́ pé láti bẹ̀ ni yóò ti máa lọ káàkiri àgbáyé tí kò nílò kó lọ sí pápákọ̀ òfurufú ti ìjọba mọ́. ọ̀rọ̀ yìí ló máa di wàhálà tí ẹgbẹ́ tó ń jà fẹ́tọ̀ àwọn mùsùlùmí ní tán pè ní Muslim Rights Concern èyí tí ọ̀jọ̀gbọ́n Ishaq Laki Akíntola tó jẹ́ olùdásílẹ̀ ni wọ́n fi àtẹ̀jáde síta pé gbogbo àwọn mùsùlùmí inú àwọn ò dùn sí o kí báwo ni wọn yóò ṣe máa fún pásítọ̀ ní ọkọ̀ pápákọ̀ òfurufú. wọn ni bó bá jẹ́ mùsùlùmí náà ṣe léyìí fún àwọn kìrìsìtẹ́nì ó ti fara ya wọn ni kò tiẹ̀ tó wá lọ jẹ́rú ṣéèkì Ahmad Gumi tó wà ní ilẹ̀ Haúsá wọn ni àwọn èèyàn yóò pariwo wọn ni eléyìí léwu nítorí pé lásìkò ìjọba ọ̀mọ̀wé Goodluck Jonathan wọn ni odidi ẹ̀rọ̀pléènì tó jẹ́ ti àgbà pásítọ̀ gan ìní wọn fi ń kó nǹkan ìjà ogun tó fi ń jí owó kó ní Nàìjíríà. wọn ni bàbá wa ṣe pápákọ̀ òfurufú sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ gbajúmọ̀ pásítọ̀ David Oyedepo wọn ni àbúrú bẹ́ẹ̀ yóò tún ní agbára sí i. ọ̀rọ̀ yìí làwọn aṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá ìní wọn máa jíròrò lé lórí ní ìgbà tí aṣòfin tó ń ṣojú agbègbè Gumi Bukuyum ní ìpínlẹ̀ Zamfara Honorable Abubakar Gumi tí ó fi ọ̀rọ̀ tó àwọn ẹgbẹ́ ẹ̀ létí wípé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó ní ewu fún ètò ààbò orílẹ̀-èdè yìí. òun náà mú ọ̀rọ̀ tí ẹgbẹ́ múríkì mú wá wípé gbajúmọ̀ pásítọ̀ kan láyé ìjọba Jonathan ẹ̀rọ̀pléènì aládàáni ẹ̀ ìní wọn fi ń jí owó kó bẹ́ẹ̀ náà tó fi ń kó nǹkan ìjà ogun wọlé sí Nàìjíríà. wọn ni bàbá fún bíṣọ̀bù David Oyedepo ní pápákọ̀ òfurufú tiẹ̀ wọn ni irú àbúrú báyìí yóò máa ṣẹlẹ̀ náà. bákan náà ni Honorable Abubakar Gumi tó jẹ́ kó dì í mọ̀ pé kì í ṣe nǹkan tó bójúmu ká máa fún àwọn aládàáni ẹnìkọ̀ọ̀kan ní àṣẹ láti máa ní pápákọ̀ òfurufú nítorí pé ó léwu fún ààbò Nàìjíríà. onírú nǹkan bẹ́ẹ̀ wọn yóò fi máa kó oògùn olóró àti nǹkan ìjà olóró wọ Nàìjíríà ní. lẹ́sẹ̀kẹsẹ̀ ní abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá Honorable Tajudeen Abbas ó fòǹtẹ̀ lù bẹ́ẹ̀ náà ti ránṣẹ́ sí Festus Keyamo mínísítà ọ̀rọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí láti wá nǹkan ṣe sí láti gba ìwé àṣẹ tán fún bíṣọ̀bù Oyedepo láti dá pápákọ̀ òfurufú sílẹ̀ nínú ìjọ ẹ̀.